Ó jẹ́ ọjọ́ tí ó kún fún ayọ̀ ohun ìdùnnú ní ilé ẹ̀kọ́ gíga Ìjẹ̀bú-Mùṣin gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ ṣe jọ ṣe ayẹyẹ ọdún kẹrìndínláàádọ́ta ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà pẹ̀lú ètò ìkówójọ àti pínpín àmì ẹ̀yẹ. Akọ̀ròyìn wa Ọpẹ́yẹmí Adéwùmí tó bá wọn péjọ síbi ayẹyẹ náà jẹ́ kó yé wa wípé ayẹyẹ náà kò wà fún ìmòrìyá nìkan fún àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n láti pèsè ìpàrẹ ọlọ́jọ́ pípẹ́ sílẹ̀ ní agbègbè wa. Olùdánilẹ́kọ̀ọ́ ayẹyẹ mẹ́talọ́kan ọjọ́ náà, Dókítà Ṣẹ́gun Òkè, nígbà tó ń sọ̀rọ̀ lórí àkòrí ayẹyẹ náà, bọ̀wọ̀ fún ọjọ́ àná, pa ìsinsìnyí mọ́ra, kí o ṣiṣẹ́ fún ọjọ́ ọ̀la, ṣàlàyé ìdí pàtàkì kí a bọ̀wọ̀ fún ìtàn ilé ẹ̀kọ́, kí a bu ọlá fún ohun tá ní lọ́wọ́lọ́wọ́, kí a sì múra sílẹ̀ fún ọjọ́ ọ̀la. Ó sì pè fún àwọn akẹ́kọ̀ọ́ pé kí wọ́n múra sí ẹ̀kọ́ wọn nígbà tí ó yẹ. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, ààrẹ àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ti ilé ẹ̀kọ́ girama Ìjẹ̀bú-Mùṣin High School, Haikosa, Dókítà Wàsíù Àgùdà sọ pé ìdí pàtàkì ayẹyẹ náà ni láti dá owó jọ fún ìtẹ̀síwájú ilé ẹ̀kọ́ náà. Ìjọba ń ṣe agbára tí wọ́n lè ṣe, ìjọba ò lè ṣe gbogbo ẹ̀. Nígbà tí ìjọba ti ràn àwa lọ́wọ́, nígbà táwa ń kàwé, ìjọba fún wa ní free education. Why can't we now help the government? Why can't we now support? We realize pé àwa ní asset tí school yìí ní, so and we have been doing very well. Aṣojú alákòóso fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Táíwò sọ bí ẹ̀kọ́ ṣe gbòòrò sí ní ìpínlẹ̀ Ògùn. Ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́, òbí àti àwọn alágbàtọ́ pé kí wọ́n bá ìjọba ṣiṣẹ́ pọ̀ kí ètò ẹ̀kọ́ lè lọ bí ó ti yẹ. A dúpẹ́ fún pé wọ́n padà wá, gbogbo wọn náà wà káàkiri àgbáyé, wọ́n padà wá láti mọ rírì nǹkan tí ilé ìwé yìí tó ṣe fún wọn. Wọ́n wá padà wá mú nǹkan padà wá fún ilé ìwé yẹn nípa kíni kíkóra wọn jọ gẹ́gẹ́ bí association bí body láti ran ilé ìwé yìí lọ́wọ́. Ní àkókò tí wọ́n ṣàkànṣe iṣẹ́ tí méjì lára àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ìwé náà ṣe ní olóko ti Ìjẹ̀bú-Mùṣin, Ọba Adédèjì Ọ̀nàfọwọ́kàn ti gbóríyìn fún iṣẹ́ takuntakun wọn. Ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde láti ní ẹ̀mí ìfifúnni. Ìbélú ti Èsúré Ìjẹ̀bú-Mùṣin, Ọba Abdulsamad Kasali kí àwọn akẹ́kọ̀ọ́ jáde fún iṣẹ́ ńlá tí wọ́n ṣe sí ilé ẹ̀kọ́ náà. Ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà, arábìnrin Kẹ́hìndé Àlí, fi dídùn rẹ̀ hàn sí àṣeyọrí ayẹyẹ náà. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde fún bí wọ́n ṣe ṣiṣẹ́ takuntakun láti tún ilé ẹ̀kọ́ náà ṣe. A dúpẹ́ lọ́wọ́ wọn, a yìn wọ́n lógo, a yìn wọ́n lọ́gọ ẹnu pé wọ́n kó iṣẹ́ gidigidi. A dúpẹ́ lọ́wọ́ àwọn old student fún nǹkan tó ń ṣe láti rí i pé àwọn raise owó fún school láti lè gbé school yìí lọ sókè sí díẹ̀ sí torí government nìkan ò ní lè ṣe. Ọlọ́run á bùkún fún wọn, Ọlọ́run á yà wọ́n lẹ́nu, Ọlọ́run á dẹ̀ fún wọn ní ẹ̀mí gígùn tó máa tún fi ṣe 50, 100 wọ́n máa fi ṣe anniversary yẹn ní ilé ìwé yìí bákan náà. Lára àwọn tó gba àmì ẹ̀yẹ lọ́jọ́ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ayẹyẹ náà. Wọ́n sì pe àmì ẹ̀yẹ náà ní ìpè láti túbọ̀ gbárùkù ti ilé ẹ̀kọ́ àti àwùjọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéoyè ló ṣàtúpalẹ̀ ìròyìn.